ṣẹ́yìn náà ti tún gbọ́ ohun tí Fathia Williams tó tún dánwò lóde àríyá nígbà tí olórin tó ń kọrin lọ́wọ́ tó fi ẹnu ba orúkọ rẹ̀ ó fọ́ tutù àrà lóde àríyá tá à ń wí yìí. Lateef Adédìméjì òun náà ti tú àwọn àṣírí kan nípa ìyàwó rẹ̀ nígbà tó lóyún àwọn ìbẹ́ta làǹtìlanti wọ̀nyí. tó Lizzy Anjorin ti fi gbàjarè síta ó sì ti ké pe àwọn ìjọba báyìí. ó ní níṣe ni kí wọ́n wá gbé Iyabo Ojo látàrí àwọn ẹ̀sùn eléyìí tó kà sí lẹ́sẹ̀. tó ṣẹ́ tún ti gbọ́ ohun tí Wasiu Ayinde ìyẹn olórin Fuji ní K1 The Ultimate tó sọ nípa SammyLarry tó ṣẹ̀ṣẹ̀ ní ìjàmbá ọkọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí. ó mà gbẹnu tán. tó Táyé Currency òun náà bọ́ síta láti kọ àwọn ọ̀rọ̀ kan àti láti tú àwọn àṣírí kan nípa ọmọ rẹ̀ ọkùnrin. tó ẹ wá rọra farabalẹ̀ kẹ́ ẹ fi gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ náà àti àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ kí n máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé. ṣé ẹ mọ̀ pé àwa òkúkú ní jẹ́kẹ́tì yín ó di sí i. tó níṣẹ́ la rí Táyé Currency ìyẹn olórin Fuji ní olórin Fuji wa Táyé ń fẹ́ tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa ló bá gbé àwòrán ọmọkùnrin rẹ̀ kan sórí ayélujára léléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè sí agbo àwọn agbẹjọ́rò táwọn olóyìnbó máa ń pè ní wípé wọ́n kọ ẹ̀tù bá òun náà ni ló gbé sórí ayélujára. ó sì fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn lórí ọmọ náà. bẹ́ẹ̀ ló kọ àwọn ọ̀rọ̀ sí abẹ́ àwòrán tó gbé jáde fún ọmọ yẹn wípé ọmọ òun dáadáa pé inú òun sì dùn lọ́pọ̀lọpọ̀ òun sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún wípé ó kàwé ó gboyè tí kì í bá ṣe àwọn iṣẹ́ takuntakun èyí tó ṣe nípa láti rí oyè náà gbà láti di wípé ó kàwé gboyè ní abẹ́ iṣẹ́ agbẹjọ́rò. tó èyí náà la rí lórí ayélujára. kí kúkú ṣe wípé ọmọ yìí nìkan àbí òun ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ kàwé gboyè nínú àwọn ọmọ Táyé Currency bó ti láwọn ọmọ sókè òkun bẹ́ẹ̀ náà ló ní sí ibòmíì náà ló tún ní sórílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wọn sì ń ṣe dáadáa. ó ní àwọn ọmọ sí ilé ìgbìmọ̀ asòfin ó ní àwọn ọmọ sí ìlú UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti mọ̀ wípé àwọn ọmọ rẹ̀ níṣe ni wọ́n ti là wọ́n sì làmìlaka. tó èyí náà wá rí gbọ́ bó ti ń gbóṣùbà káre tó sì ń kan sára sí ọmọ rẹ̀ ọkùnrin yìí wípé ó ṣe dáadáa fóun ní èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Samsudeen Adébísí wípé ó tiẹ̀ tí ó wú òun lórí lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ kóun dàbí bàbá dáadáa wípé ó gbé iṣẹ́ òun yọ. èyí náà la sì rí ta ní ká mú wá sétí gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. ẹ̀yin náà bá wa lọ sí abala àríwísí láti lọ tẹ ẹ kú oríire síbẹ̀ eléyìí táwọn olóyìnbó máa ń pè ní congratulations. tó ó ti wá tún ṣẹlẹ̀ báyìí o ní Wasiu Ayinde ìyẹn olórin Fuji tí a ní K1 The Ultimate bó ti máa ń dá bí ẹdun tó rọ̀ bí òwe. òun náà ló sọ àwọn ọ̀rọ̀ nípa SammyLarry bẹ́ẹ̀ bá sì gbàgbé lábẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí òun ní ìròyìn kàn wá lára wípé ó ní ìjàmbá ọkọ̀ ní ojú pópó nígbà tí ó ń lọ láti ìlú kan sí ìlú mìíràn. ìjàmbá ọkọ̀ ọ̀hún náà sì pọ̀ ṣùgbọ́n nǹkan tó wá ṣe pabambarì ni wípé ibi òde àríyá kan ló wà ní ọ̀sẹ̀ èyí tí ó kàn ká tó kan ọ̀sẹ̀ tó kọjá tí ó ní ìjàmbá ọkọ̀ yìí. níbi òde àríyá yìí Wasiu Ayinde òun ló ń kọrin níbẹ̀. bẹ́ẹ̀ la sì rí tí Wasiu Ayinde tó ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe tó sì bẹ̀rẹ̀ sí ní kí SammyLarry ní mẹ́sàn-án mẹ́wàá bó ti ń kì í lòun náà ń fi ẹsẹ̀ rajó tó sì ń mújó náà ní mùkúlùmù kẹ̀kẹ́ tí ò tiẹ̀ mọ̀ wípé irú nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sóhun láìpẹ́. ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí òun náà ni nígbà tí ìròyìn náà sì kan bàbá wa Wasiu Ayinde K1 The Ultimate lára níṣe ni òun náà bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ránṣẹ́ sí SammyLarry wípé kí Elédùà kó mú lára dá ní kankan kó má sì jẹ́ kí ó pẹ́ nítorí wípé níṣe ni ó mọ̀ wípé ní nǹkan bíi ọ̀sẹ̀ tó kọjá òun náà ni àwọn jọ wà ní òde àríyá papọ̀ léyìí tó sì jẹ́ wípé ó jẹ́
ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo ènìyàn òun náà la rí gbọ́. tó òun náà wá ní Wasiu Ayinde ló fi ń ṣàdúrà fún ní gbáǹkọ́ tí gbogbo àwọn olólùfẹ́ SammyLarry náà tí wọ́n sì wọlé àdúrà wípé kí Elédùà kó mú lára dá ní kankan ní láìpẹ́ láì jìnnà. tó òun náà ní àrígbọ́ tá ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ó ti tún wá di woro sí woro báyìí o láàrin Lizzy Anjorin àti Iyabo Ojo. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn méjèèjì kúkú leléyìí wọ́n yìí fẹ́ rí mi ara wọn láàtàn. ó ti tún wá ṣẹlẹ̀ báyìí o kò sì lè ṣe ká lè rìn kórí ó má mì òun ni wọ́n máa ń wí. kò ṣeé ṣe kí àwọn méjèèjì kí wọ́n jọ wà kí ó má jẹ́ wípé wọ́n ó tiẹ̀ tahùn síra wọn bẹ́ẹ̀ nìkan ò bá gbé ẹnìkan ó gbé. tó níṣe ni a bá gbọ́ tí Lizzy Anjorin tó fi gbàjarè síta àti fún àwọn ìjọba wípé kí wọ́n lọ gbé Iyabo Ojo látàrí àwọn ohun tí ò dára tí ó ń fọwọ́ sí ní orílẹ̀-èdè yìí tí ó sì jẹ́ wípé ó lè ṣàkóbá fún àwọn ọ̀dọ́ ìwòyí. tó ẹ wá jẹ́ ń gbé yín wọ inú àwọn ohun tí ò dáa tó ní òun fọwọ́ sí. níbi àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan òun ni wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ti ń fọ̀rọ̀wánilẹ́nuwò fún Iyabo Ojo tó sì béèrè lọ́wọ́ rẹ̀ pé irú àwọn nǹkan amárajọ̀lọ̀ wo ni nǹkan tó tiẹ̀ ń lò táwọ̀ rẹ̀ fi ń dán tó fi ń dùn ún wò báyìí tó sì dàbí ẹni wípé ó tiẹ̀ jẹ́ ọmọ ọdún 16 eléyìí táwọn olóyìnbó máa ń fi ń ṣe àpọ́nlé tó máa ń pè ní sweet 16. tó òun ni Iyabo Ojo ló bá lanu kótó ló bá ní òun bóun ṣe wà yìí o níṣe ni òun máa ń fira òun lọ́kàn balẹ̀ àti wípé ní bí ènìyàn bá ní ìbálòpọ̀ dáadáa ó tún máa ń jẹ́ kí àwọ̀ èèyàn dán. àwàdà òun náà ni Iyabo Ojo ló fi ọ̀rọ̀ yìí ṣe ní orí ayélujára àti níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́jọ́ náà. bí fọ́nrán yìí ti bọ́ sórí ayélujára bẹ́ẹ̀ ni Lizzy Anjorin bá gbé ló bá ní ó ń fọwọ́ sí àwọn ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. èdè èyí òun náà ló ṣe ní kí àwọn ìjọba wa gbé. ṣe ẹ sì mọ̀ wípé báwọn méjèèjì ṣe kúkú ṣe wà wọ́n máa ń pè wọ́n ní ajá àti mùsù wọn ìríra wọn sójú níṣe ni ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ òun náà ni àwọn méjèèjì máa ń lọ. tó leléyìí ló bá bọ́ sórí ayélujára láwọn èèyàn bá ń wí pé ṣe bí Iyabo Ojo bó bá wí pé ohun tó mú òun lára dán nìyẹn kí ló kan Lizzy Anjorin tí ìbá ṣe pé èèyàn bá fẹ́ fa wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé pòrí ẹnu lórí ayélujára. òun náà la ní ká mú wá sí etí ìgbọ́ ti ẹ̀yin olólùfẹ́ wa náà. kí lẹ̀yin náà rí sí ẹ bá wa fi sí abala àríwísí. ṣé ohun tí Iyabo Ojo wí yìí ṣó dára àbí kò dára àbí ó kù díẹ̀ káàtó àti wípé ṣé ohun tí Lizzy Anjorin ẹ̀sùn tó fi kàn yìí ṣé ẹ̀sùn tó tọ́ ni àbí àyọjúràn lásán ni. tó ẹ bá wa fi sí abala àríwísí. bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ tẹ̀lé ìkànnì náà kẹ́ ẹ lè máa jẹ ìgbádùn àwọn ìròyìn bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. tó ní Lateef Adédìméjì ìyẹn bàbá ìbẹ́ta lòun náà bá bọ́ síta o níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fóun náà ni ó ti lanu kótó ló ti sọ̀rọ̀ nípa ohun tí òun là kọjá àti ohun tí ìyàwó rẹ̀ náà là kọjá nígbà tí wọ́n lóyún àwọn ìbẹ́ta wọn yìí. tó àwọn ìbẹ́ta làǹtìlanti yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé níṣe ni wọ́n ń ṣìkẹ́ wọn. ó ní nígbà tí àwọn kọ́kọ́ gbọ́ wípé ìbẹ́ta òun ló wà nínú oyún Mọ́bímpé ó ní ẹnu ya àwọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n inú àwọn tún dùn nítorí pé àwọn mọ̀ pé omi tẹ́dà ó mu kò lè ṣàn kọjá ẹnu rẹ̀. ohun tí ẹnu ó sì jẹ kò lè kọjá ẹnu. òun náà ni làwọn fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run ọba Allah tí ó sì ń bá wọn tọ́jú wọn títí di àsìkò yìí àti láti inú oyún náà ni ó ti bẹ̀rẹ̀ ìtọ́jú náà. ó ní níṣe ni òun máa ń fẹ́ ìyàwó òun lójú fẹ́ nímú tóun máa ń kẹ́ tóun máa ń gẹ̀ nígbà tó wà nínú oyún náà. ó ní ṣùgbọ́n ó jẹ́ ọmọbìnrin tí ó tiẹ̀ jẹ́ ẹni tó le koko tó lágbára dáadáa tí Ọlọ́run fún ní okun nínú àwọn oyún ọ̀hún. ó ní kódà báwọn bá fẹ́ lọ sóko eré wípé àwọn ọ̀pọ̀ ìgbà lòun máa ń sọ pé kó dúró sílé kó má wulẹ̀ lọ. ó ní ṣùgbọ́n Mọ́bímpé ò ní gbà níṣe ni yóò sọ pé àwọn ó jọ lọ sí oko eré náà ni gẹ́gẹ́ kẹ́ ẹ lè mọ bí ó ti lágbára sí ní ìgbà náà. ó wá ń kan sáárá sí gbogbo àwọn tó ti bímọ rí àti àwọn tó wà nínú oyún náà wípé iṣẹ́ ńlá òun ni wọ́n ń ṣe o. ó tún wá fi kún wípé kódà gbágbágbá ni òun dúró ti ìyàwó òun Mọ́bímpé nígbà tí yóò bí àwọn ìbẹ́ta náà nítorí
wípé òun ò lè fi sílẹ̀, gbogbo ẹ̀ pátápátá báyìí ló ṣojú òun. tó bẹ́ẹ̀ láti rí tí ó sì ń sọ wípé Ọlọ́run ọba náà ló ń pèsè gbogbo àwọn nǹkan tí àwọn ìbẹ́ta náà tí wọ́n ó jẹ tí wọ́n ó mu. ó ní kódà àwọn ò tún bímọ sí o, kì í ṣe wípé mẹ́ta yẹn péré náà ni àwọn ó bí, nítorí pé ó sọ nítorí ìfẹ́ tí ìyàwó rẹ̀ ní sí ọmọbìnrin. ó ní nítorí ìdí èyí òun náà ni àwọn ṣe sọ wípé àwọn ò tún bímọ sí. tó èyí náà ni a rí gbọ́ lórí ayélujára tá a sì ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà. tó níṣe la rí Fathia Williams tó balẹ̀ bàgẹ́ lóde àríyá, bẹ́ẹ̀ ni a rí tó rọra mú ọwọ́ ijó náà tó gbọ́wọ́ ijó náà gẹ́ngẹ́. ṣùgbọ́n bí olórin náà bó ti mẹ́nu bà orúkọ rẹ̀ báyìí, a rí bí gbogbo ohun tí ó ń ṣe pátápátá bó ti yàtọ̀, tó sáré fi agbára díẹ̀ sí délé tó jẹ́ pé níṣe ni ó ń vibe pẹ̀lú gbogbo àwọn orin tí olórin náà ń kọ, láwọn olólùfẹ́ rẹ̀ náà bá gbárùkù tí. bẹ́ẹ̀ la rí tí wọ́n rọ̀gbà yíká tí gbogbo wọn sì jọ ń yọ ayọ̀ náà. ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ibi ayọ̀ báyìí òun náà ni ìfẹ́ náà máa ń gbé. tó òun náà la rí gbọ́ bí inú Fathia Williams bó ti dùn lóde àríyá àti irú àwọn reaction rẹ̀ nígbà tí ó gbọ́ orúkọ rẹ̀ lẹ́nu olórin tó ń kọrin níwájú. bẹ́ẹ̀ la rí tó ń jupá, tó ń jusẹ̀, tó ń ju gbogbo ẹ̀ sókè. tó òun náà ni àníkàmú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ tiwa náà. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́.